Adeleke bá kọ̀ tí ò kéde ìtẹ́ Ìpetumodu pé ó mọ̀ ṣófo kó má retí ìbò kankan nínú ìlú, ìdílé ọmọọba ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìdílé ọmọ oyè méjì nílùú Apetumodu ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó bá eyayorubaworldtv sọ̀rọ̀ lórí àwọn àjálù burúkú tó ń ṣẹlẹ̀ nínú ìlú látìgbà tí ọba Olóyèdè ti ń fi ṣòkòtò péńpé roko ọba nílùú Amẹ́ríkà. Ìní eku ò ti ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, bẹ́ẹ̀ ọmọ ènìyàn náà kò fọ́n bí ọmọ ènìyàn nínú ìlú Apetumodu. Ọmọ ọba Ọlábóyè Ayọ̀lá láti ìdílé Aríbilé ó máa ṣàlàyé pé ọdún 2025 ń làwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ nínú àwọn ìwé ìròyìn káàkiri pé Apetumodu ọba Joseph Gbénga Olóyèdè ìmọ̀ ń jẹ́jọ́ lọ́wọ́ nípa ẹ̀sùn jìbìtì lílù lórí ìrànwọ́ COVID-19 tí wọ́n ní kó fi ṣèrànwọ́ fáwọn tó fara káásá àjàkálẹ̀ àrùn náà. Ó ní àwọn tiẹ̀ kọ́kọ́ rò wípé ìròyìn òfegè, ó ní ṣùgbọ́n àwọn ọmọ ọkọ ìlú Apetumodu tó ń gbé nílùú Amẹ́ríkà lágbègbè Ohio ìmọ̀ ló máa fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìjọba ilẹ̀ náà ó ti rán ọba Apetumodu lẹ́wọ̀n, ìyẹn ẹ̀wọ̀n ọdún 5 àti ẹ̀wọ̀n ilé ọdún 3, ìyẹn house arrest tí àpapọ̀ rẹ̀ jẹ́ ọdún 8 tí yóò fi sí ẹ̀wọ̀n. Ó fi ìwé òfin gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ pé nínú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọdún 1957 wípé ẹnikẹ́ni tí wọ́n bá ti dájọ́ ẹ̀wọ̀n fún kò bá jẹ́ ọjọ́ kan péré, irú ẹni bẹ́ẹ̀ rèé kò ní ẹ̀tọ́ mọ́ lábẹ́ òfin láti padà sípò gẹ́gẹ́ bí ọba tàbí ìjòyè mọ́. Ọlábóyè tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ìdílé ọba méjì tí àwọn ní nílùú Apetumodu, ìdílé Fágbémọ́kun àti ìdílé Aríbilé, wọ́n máa pe ìpàdé pàjáwìrì pẹ̀lú olórí afọbajẹ ìlú Apetumodu olóyè Sunday Adédèjì nígbà tí àwọn gbọ́ pé Apetu ti ń ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Ó sì jẹ́ kó yé àwọn pé kò sí ìgbésẹ̀ kankan tí òun lè gbé àyàfi tí àwọn bá rí ojúlówó ìwé ẹ̀rí tí wọ́n fi rán ọba Olóyèdè lẹ́wọ̀n l'Amẹ́ríkà. Ó láwọn mọ̀ tún gbéra láti lọ rí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ. Òun náà ní kí àwọn lọ gba ojúlówó ìwé ẹ̀rí tí ọba Olóyèdè tó fi gba ìdájọ́ ẹ̀wọ̀n l'Amẹ́ríkà wá. Ó ṣàlàyé pé àwọn máa gbìyànjú Elédùà ó sì jẹ́ kí àwọn rí ojúlówó ìwé ẹ̀rí tí wọ́n fi rán ọba Apetumodu lẹ́wọ̀n gbà lọ́wọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà. Lẹ́yìn náà ó ní àwọn fi lẹ́tà gbé ìwé náà nídìí láti fi ránṣẹ́ sí gómìnà ademolaadeleke, ṣùgbọ́n gómìnà kò mà gbé ìgbésẹ̀ kankan láti ìgbà náà. Kódà àwọn tún ti fi ẹ̀dà ìwé náà àwọn ti fi ránṣẹ́ sí ìlú Àbújá lọ́dọ̀ ààrẹ. Ó jẹ́ kó di mímọ̀ pé òrìṣà kan wà nínú ìlú Apetumodu. Ó jẹ́ kó di mímọ̀ pé òrìṣà kan wà nínú ìlú Apetumodu tí wọ́n ń pè ní òrìṣà àjẹ́ tí wọ́n máa ń bọ ní ọdún mẹ́ta. Ṣùgbọ́n tí ọba ìlú Apetumodu kò bá bọ òrìṣà yìí, àjálù burúkú ni yóò máa rélu ara wọn nínú ìlú tí ikú ọ̀dọ́ yóò sì pọ̀ gan, tí irú rẹ̀ sì ti ń wáyé lásìkò yìí. Torí ọba nìkan ń ló lè bá àwọn òrìṣà yìí sọ̀rọ̀, àyàfi tí a bá kéde fún àwọn òrìṣà náà pé àwọn kò ní ọba lórí ìtẹ́ mọ́ ní àjálù burúkú yìí ń ló lè fi dáwọ́ dúró. Ọlábóyè wá ṣàlàyé pé gómìnà Ademolaadeleke ó ti kọ́kọ́ pàṣẹ kí wọ́n kéde ìtẹ́ ọba Apetumodu pé ó mà ṣófo, ṣùgbọ́n ẹni tó jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun RT ọ̀nàrẹ́bù Akínyọdé Oyèwùsì ìmọ̀ ló mà dí gbogbo rẹ̀ pa pé wọn kò gbọdọ̀ ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ ọba tí àwọn ìjòyè sì ránṣẹ́ pé ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n kò mọ̀ jẹ́ ìpè àwọn ìjòyè. Ó ní gbogbo gbìyànjú àwọn láti rí gómìnà Adeleke fún ara àwọn ìmọ̀ ló máa ń já sí pàbó, torí ọ̀nàrẹ́bù Akínyọdé ló ń dí gbogbo ọ̀nà. Ó wá kásì ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ pé àwọn fún gómìnà Adeleke ní ọ̀sẹ̀ kan láti yọ ọba Olóyèdè nípò gẹ́gẹ́ bí Apetumodu, àìjẹ́ bẹ́ẹ̀ kó má retí ìbò kankan nílùú Apetumodu. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi àná, a kú iṣẹ́ tòní, òní lọ́jọ́ ajé o, èmi àti ń rè, àárí ajé ná, àárí ajé lò, á sì rí ajé pè rán níṣẹ́ o, àmín.